mo kí gbogbo wa pátá nílé lóko lájò lẹ́yìn odi. Èmi ọmọ yín náà mo mà tún ti dé gẹ́gẹ́ bí mo ṣe ń dé. Agbóhùn sórí afẹ́fẹ́ ọmọ yín tí ò pé méjì. Ọkùnrin takuntakun. Ọmọ yín náà nì tí ẹ ti mọ̀ láti ilẹ̀ wá. Orí adé Adébọ́lá tí gbogbo yín mọ̀ tí ẹ mọ̀ sí Àfọ̀njá TV aka Àlùkà. Mo kí wa nílé lóko lájò lẹ́yìn odi. Gbogbo ọmọ Yorùbá káfàtà ni mo pè tí mò ń kí lọ́wọ́lọ́wọ́. Ẹ káàbọ̀ sórí agbágbé. Ẹ káàbọ̀. Ọ̀rọ̀ tèní tí ó wà ńlẹ̀ tí a máa sọ. Ọ̀rọ̀ tó làmìlaka tí a sọ lénìí. Ọ̀rọ̀ tó jẹ wá lógún. Ọ̀rọ̀ tó ṣe pàtàkì. Tó jẹ́ wípé gbogbo wa nílé lóko lájò lẹ́yìn odi tí mo dẹ̀ fẹ́ ká mọ̀ lé lórí. Tí èsì ọ̀rọ̀ àní-àní àbí nǹkan kan. Tí mo dẹ̀ jẹ́ fẹ́ kí gbogbo wa ká jókòó. Kí a wá gbọ́ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀. Bó ṣe lọ. Bó ṣe rí. Èrò ọjọ́ ìní ó lágbára ó dẹ̀ máa lẹ́tìkẹ́ lénìí. Torí pé ọ̀rọ̀ tí à ń sọ yìí, ọ̀rọ̀ tí mo mọ̀ sí pé gbogbo wa pátá èyí tí a mọ̀ sí òun náà ni. Ẹ jẹ́ kí gbogbo wa nílé lóko lájò lẹ́yìn odi kí á dìde ní wàrà ṣẹṣà. Ẹ jẹ́ ká bọ́ta. Ẹ jẹ́ kí ọ̀tún kó pe ọ̀tún. Ẹ jẹ́ kí òsì kó pe òsì. Ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí, ọ̀rọ̀ tó jẹ́ pé gbogbo wa la máa fetí gbọ́. Ọ̀rọ̀ tó jẹ́ pé gbogbo wa la máa rò ó. July 1st, ọjọ́ tó làmìlaka ni. July 1st, ọjọ́ má lè gbàgbé. July 1st, ọjọ́ tí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tí wọ́n kárí bọnú. Ọjọ́ tí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tí wọ́n tún wò pé níbo ló tún kù sí. Ǹjẹ́ ṣé Yorùbá Nation àbí ọ̀nà tí à ń gbà yìí láti bọ́ kúrò lóko ẹrú. Àwọn nǹkan yìí ǹjẹ́ ṣé kò ti parun báyìí. Ọjọ́ náà ní bí àná. Ọjọ́ náà rèé. Gbogbo wa nílé lóko lájò lẹ́yìn odi. Mo máa fẹ́ ká sáré ká ṣí ètò yìí débi tó bá yẹ ká ṣí ẹ̀ dé. Gbogbo ọmọ Yorùbá mo kọ́kọ́ kí wa kú oríire. A kú àyájọ́ tèní. Nǹkan tó ṣẹlẹ̀ pọ̀ tí a dẹ̀ mẹ́nubà lọ́kọ̀ọ̀kan. Ọjọ́ má lè gbàgbé lọ́jọ́ tèní. Ọjọ́ tó jẹ́ pé kò ní lè kúrò nínú ọkàn wa láyé fábàdà ni. Torí ọjọ́ tèní, ọjọ́ tó lámìlaka tó dẹ̀ lágbára ni. Ọjọ́ tèní, ọjọ́ tó yẹ kí èmi àti yín, ọjọ́ tó yẹ kí a tún rò pé n tó ṣẹlẹ̀ yìí
ó lágbára, ọjọ́ ńlá ni, ọjọ́ má lè gbàgbé lọ́jọ́ yìí. Bẹ́ẹ̀ ni ọjọ́ tó ṣe wípé ọ̀rọ̀ tá a lè má sọ, ọ̀rọ̀ tá a lè má wí. Mo máa kí bàbá mi Professor Banji Akíntóyè, mo kí wọn púpọ̀ púpọ̀. Mo kí bàbá mi Aládìsá ọmọ Aládìkún, ọmọ ládéládéládé Aláàfin Ọ̀ládé, adé Aládìkún la gbà f'Aláàfin Ọ̀yọ́. Mo kí wọn, mo gẹ̀ wọ́n, mo kí wọn kú oríire. Ọ̀tá ò bá yọ̀ mí lọ̀rọ̀ wọn, kí la wá ní kí wọn fún? Elédùmarè ọba tó dá ọmọ Adéyẹmọ. Mo kí yín ajá mi Morufat, bí ẹ ṣe ń darapọ̀ mọ́ wa, ìkí Ọlọ́run lọ́lọ́run màmá bá ẹ bá mi share ètò mi. Mo kí ọmọ Adéyẹmọ torí pé àkàndé Elédùmarè ni. Ọmọ Adéyẹmọ ó jẹ́ ẹnìkan pàtàkì nílẹ̀ Nàìjíríà, ó tún wá jẹ́ gbòógì òjíṣẹ́ Elédùmarè, òjíṣẹ́ Ọlọ́run, ọba tó láyé tó lọ́run sílẹ̀ Yorùbá. Òòṣà tí ò ṣe fọwọ́rọ́ sẹ́yìn, ẹkùn ọkọ rọ́pò fúnra rẹ̀, Ògo Bàbá Dámì. Mo kí yín, mo yìn yín, mo fi Ọlọ́run ọba tó ní kẹ́ ẹ máa bẹ látàná wá títí dèní, mo tún fi ń kí yín. Ẹ ní ṣubú láéláé, aburú kan ò dẹ̀ ní ṣe yín. Pẹ̀lú àṣẹ Ọlọ́run, ẹ̀yin náà lẹ́ máa borí ọ̀tá, tẹ́lẹ̀ máa borí àwọn ẹni bí. Olóyè ọmọ Adéyẹmọ ó fojú winá. Olódìyẹ ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà, ojú rẹ̀ rí tó. Tí wọ́n bá ní ká bọ́ta àbí tí wọ́n bá ní ká wá sọ tẹnu wọn, ilẹ̀ á kún, ọjọ́ òní parí. Ilẹ̀ máa ṣú, ilẹ̀ máa mọ́, ilẹ̀ máa ṣú, ilẹ̀ máa mọ́, ilẹ̀ máa ṣú, ilẹ̀ máa mọ́, wọn nílé sọ tán. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin ènìyàn, ẹ wá wò ó, ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà, ọmọ ládéládéládé Aláàfin Ọ̀ládé, adé Aládìkún la máa gbà f'Aláàfin Ọ̀yọ́. Mo pè wá, mo rọ̀ wá, gbogbo wa, ọjọ́ tèní ọjọ́ àyájọ́ ọ̀tọ̀ ni, ọjọ́ má lè gbàgbé tí ìjọba Nàìjíríà, ìjọba lẹ́kọ̀ọ́sọ 419 tí wọ́n kọlu ilé olóyè Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà lọ́jọ́ náà lọ́hùn-ún. Ọ̀rọ̀ tí mo ń sọ yìí, ọ̀rọ̀ tó milẹ̀ tìtìtì. Èmi gẹ́gẹ́ bí ẹnìkan tí ẹ mọ̀ sí Àlùkà, torí pé tí mo bá mẹ́nu bọ̀rọ̀ yìí bó ṣe bẹ̀rẹ̀, ọjọ́ èní náà ni ìyá mi Lady K, bẹ́ẹ̀ náà l'Omíyalé, ọ̀gá mi Emir àti Táíwò, bẹ́ẹ̀ náà ni Ọlá, bẹ́ẹ̀ wọn tí wọ́n fi ojú winá nílé olóyè Sunday ọmọ Adéyẹmọ. Bẹ́ẹ̀ náà la tún ṣe ìrántí àwọn tó dolóògbé lọ́jọ́ tèní, gẹ́gẹ́ bí brọ́dà wa Àdògán, kí Ọlọ́run ọba aláàánú kó bá wa fi ọ̀run kẹ́ wọn, kó pa àṣìṣe wọn rẹ́. Bẹ́ẹ̀ náà ni bàbá wa Àfáà tí wọ́n jẹ́ brọ́dà sí olóyè ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà, ọmọ Aládìkún, ọmọ ládéládéládé Aláàfin Ọ̀ládé, adé Aládìkún la gbà f'Aláàfin Ọ̀yọ́. Àfáà, k'Ọlọ́run ọba aláàánú kó bá wa pa àṣìṣe yín rẹ́.
kọ́lọ́hún ọba tó ń foríjì ni kó tún bá wa foríjì yín. ọ̀rọ̀ tó jẹ́ pé ọ̀rọ̀ tó panilẹ́kún, èmi gẹ́gẹ́ bí ẹnìkan mò ń sun sára lọ́jọ́ náà lọ́hùn-ún. tí mo bá ní ká máa gbé bó ṣe bẹ̀rẹ̀, ntẹ́lòmí ò mọ̀ torí mo sọ láti ẹ̀ màá tuntun sọ lénìí. ọjọ́ náà ní 3 years ago tí ọmọ Adéyẹmọ fojú winá tí wọ́n dẹ̀ borí ewu. ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà ó mà ti tẹ ọ̀tá ẹ̀ mọ́lẹ̀. ìjọba location 419, ìjọba Nàìjíríà, ìjọba Buhari, ìjọba tí wọ́n nìkan tàkú ara wọn tẹbí wọn nìkan náà mọ̀. ìjọba Buhari ìjọba òfò, ìjọba tí wọ́n ń roko sábẹ́ ara wọn nìkan tí wọ́n dẹ̀ tún ṣe é dèní. ìjọba tí wọ́n wà nígbà yẹn, ìjọba tá a lò nígbà yẹn, ìjọba mùjẹmùjẹ. ọ̀rọ̀ tí mò ń sọ yìí ọ̀rọ̀ tó ṣe pàtàkì fẹ́mi àti yín ni. ọ̀rọ̀ tó jẹ́ pé ìrandíran tún gbúdọ̀ máa mọ̀ torí àkọsílẹ̀ ni. ọ̀rọ̀ ọmọ Adéyẹmọ. mo rántí ọjọ́ kan a wà nílé olóyè, ibẹ̀ làwa ń gbé, ibẹ̀ la ti ń jẹ la ti ń mu. ẹ̀kọ̀ọ̀kan ni à ń yọjú sí àwọn ìyàwó wa nílé. gbogbo tó jẹ wá lógún, mo kí ọ̀gá mi, bàbá mi, ẹni tó kọ́ mi iṣẹ́ nínú àwọn tèmi gbọ́kànlé. ọ̀gá mi ni Masbi, kò ní bàjẹ́ fún yín. gbogbo gbàtáyé bá wá ń jáyé tí gbà ń jẹ́gbà, ẹnikẹ́ni ò ní rí yín mú tọmọtọmọ, aburú kankan ò ní ṣẹlẹ̀ sí yín. gbogbo ẹni tó wá ń robí ròyìn awọlọ ọjọ́ òní tó lápẹẹrẹ nínú ayé olóyè Sunday Igboho, ọjọ́ má lè gbàgbé. gbogbo wọn máa ṣàṣìṣe, wọn máa fọwọ́ ara wọn síra wọn ni. Masbi bẹ́ẹ̀ ni ó ṣe rí. bẹ́ẹ̀ náà ni mo gbàdúrà fún Yèyé Dára Kowé, bẹ́ẹ̀ náà ni mo gbàdúrà fún Ọláyọmí Kóìkí. ẹjọ́ ẹ bá mi bó, ẹ bá mi ṣí ẹ̀. olóyè Sunday Igboho ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà, ọ̀dọ̀ wọn ni mo máa wà. July 4th, ọjọ́ má lè gbàgbé. ọjọ́ tó jẹ́ pé ó ń dẹ́rù bá ní ọjọ́ tí mò ń yàgbẹ́ sára, ọjọ́ tí ìgbẹ́ ń gbọ̀n mi tíyàwó mi dẹ̀ ń dì mí mú, ọjọ́ tó jẹ́ pé omijé ń bọ́ lójú mi, ọjọ́ tí oríṣiríṣi kàn da orí mi rú. tó bá ti pé mo wà ń bẹ̀ ń jọ́ náà, mi mà mọ̀ bóyá èmi náà máa wà pẹ̀lú àwọn tó máa fayélẹ̀ bákan méjì. kí ọ̀rọ̀ yìí tó ṣẹlẹ̀, ó ti kù bí ọ̀sẹ̀ kan sọ́sẹ̀ méjì àbọ̀sẹ̀ mẹ́ta. a wà nílé aláyé, olóyè ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà wọ́n jáde lọ. àwa ṣe rò pé bóyá ìjáde tí wọ́n jáde bóyá tá a máa tẹ̀lé wọn. wọ́n kàn yànyàn bíi méjì mẹ́ta wọn láwọn ń bọ̀. wọ́n lọ. ìgbà tí ọmọ Adéyẹmọ jáde lọ tó máa di fáà tó máa dé títí ìrọ̀lẹ́, bàbá mi ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà, ọmọ aládìkún, ọmọ ládéládéládé, Aláàfin Òládé, bàbá darí dé, wọ́n kájúro, wọ́n dẹ̀ wọlé lọ. ojú bàbá korò púpọ̀. ọmọ Adéyẹmọ kò mà ní bàjẹ́ fún yín. gbogbo ẹ̀yin onísọkúsọ tẹ́ ẹ máa ní ọmọ Adéyẹmọ gbowó, ọmọ Adéyẹmọ ṣe gbá, ọmọ Adéyẹmọ ṣàwo, rorí ni. ẹ̀yin mọ ìgbà tí wọ́n ti fi owó lọ ọmọ Adéyẹmọ pé kó da Yorùbá ni. ṣé ẹ̀yin mọ̀ ìgbà tí wọ́n fi owó lọ ọmọ Adéyẹmọ pé kó lè tàràn rẹ̀? ṣé ẹ mọye ìgbà? ọmọ Adéyẹmọ bàbá ní làákàyè púpọ̀.
ìgbà tó tó àsìkò tó máa bọ́lẹ̀ tó máa jáde bóyá ó dọwọ́ létà wà kán wà ń ta wọ́n fi akọ wọ́n fi ń sọ ọ̀rọ̀ wọ́n fi ń bá wa tá a jòkó sọ̀rọ̀ níta lọ́jọ́ náà lọ́hùn tí wọ́n bá ń wò mí lọ́wọ́lọ́wọ́ wọ́n máa rántí ọ̀rọ̀ tí mò ń sọ yìí mo wà nínú àwọn tí a jọ jòkó àjú bí 11 lọ bàbá wa sọ ọ̀rọ̀ kan pé ànábì kan ni bàbá òun ó ní anything lè ṣẹlẹ̀ at any time wọ́n lè wá dalé òun wó wọ́n lè wá wó gbogbo ẹ̀ gbọ́ mi yé bọ̀ láàárín ọ̀sẹ̀ kan òun máa kọ́ míì tó tún ju ìyẹn lọ ọ̀rọ̀ yẹn bí òwe ni bàbá pa fún wa ibi tí wọ́n lọ náà ǹjẹ́ kí lẹ mọ̀ tó ṣẹlẹ̀ ń bẹ̀ àwọn èèyàn wa àwọn olóyè àwọn òṣèlú àtàwọn kankan àwọn àgbààgbà náà mà lọ bá ṣe mítìnì àmọ́ wọ́n fowó lọ̀ wọ́n kí wọ́n jáwọ́ lọ́wọ́ lórí tí wọ́n ṣe ọmọ Adéyẹmọ kọ tí àìgbọ́ wọ́n láwọn ò ní ta ìran àwọn no going back ni gbọ́ mi yé no going back ni ọmọ Adéyẹmọ wọ́n torí ọmọ Yorùbá wọ́n fira wọn sínú ewu wọ́n torí ọmọ Yorùbá wọ́n fira wọn sí ọ̀pọ̀lọpọ̀ wàhálà nígbà náà lọ́hùn torí pé ọmọ Adéyẹmọ oríṣiríṣi ọ̀rọ̀ ìpè náà ń gbà lórí ọ̀rọ̀ yìí tí wọ́n fi ń ṣe iṣu onú ẹ̀kú àmúmọ́ra tí wọn ò lè sọ fún yàn tí wọ́n fi ń ṣe iṣu onú ẹ̀kú àmúmọ́ra tí wọn ò lè sọ fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn gbogbo nǹkan yìí ọmọ Adéyẹmọ ń rún mọ́ra ọjọ́ ń lọ ó mà kú bí ọjọ́ tí ọ̀rọ̀ yìí máa ṣẹlẹ̀ bóyá bí ọjọ́ 4 sí 5 mo gbéra nílẹ̀ mi ì dágbére fún olóyè ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà bẹ́ẹ̀ ni pé kí n lọ wo àwọn ìyàwó mi nígbà tí wọ́n ti ń pè kọ́ ti pọ̀ jù pé bóyá màá lè tètè dé mo délé mo lọ́jọ́ kìíní mo pẹ́ kí n tó délé ó dijọ́ kejì mo bá wọn lọ́jọ́ kan a jẹun ìjọ́ kẹta tí mo ní màá gbéra mo ti di ẹrù mo rí kọ́ látọ̀dọ̀ bàbá náà níbo ló wà ó dágbé mo ní mo sáré yọjú sí ilé nì lọ yọjú sáwọn ẹbí mi òkè mo ní mo máa dé ní ìjọ́ kejì yẹn ni ó máa rẹ̀ mí àárẹ̀ yìí lágbára débi pé mo gba drip pé tó bá ti di ìjọ́ kejì pé màá máa jí lọ mo gba drip títí dọ̀sán mọ́rọ̀lẹ́ pé tó bá ti di ìjọ́ kejì o màá gbéra màá padà síbẹ̀ ló di nǹkan bí ṣe 12 ni sí tó 1 after ni mo ti ń gba kọ́ bí mo ṣe ń rí omi yalé ni mo ṣe rí nọ́mbà náà Lédìké ọlá mo rí nọ́mbà ọlá bẹ́ẹ̀ náà ni Táíwò náà ń pè mí àlùkà níbo lẹ wà ẹ máa bọ̀ ogun tí ń ṣẹlẹ̀ kíní kan wọ́n ti eré ni àbótọ́ kó pẹ́ Lédìké lọ sí láìfù bó ṣe ń sọ̀rọ̀ ni mò ń yàgbẹ́ sára bí Lédìké ṣe ń sọ̀rọ̀ ni mò ń sun sára bẹ́ẹ̀ náà ni mò ń gbára kọ́ láti ọ̀dọ̀ bàbá wa Abdulganiyu Alhaji Gani Alágbàlá bẹ́ẹ̀ náà ni mò ń gbà kọ́ lọ́dọ̀ àwọn èèyàn jàǹkànjàǹkàn àlùkà ní sùúrù ọ̀rọ̀ tí mò ń sọ yìí ọ̀rọ̀ tó láwọn ẹ̀rí ni
torí wípé òkun ò kí ń wá ruru, kò ń wó ruru ká wà ruru. Bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà bàbá mi ni, ó jẹ́ tí ó jẹ́ ọgbẹ́ ọkàn fún mi. Mi ìròhun tó lè ṣẹlẹ̀ mọ́ bí omi ṣe ń bọ́ lójú mi. Ìgbà tó bá dijọ́ kejì tílẹ̀ mọ́ hàì, èmi àtàwọn tèmi agbéra lójijì, akọrí sílé ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà. A mà débẹ̀, nǹkan ti ṣe, nǹkan ti rún, ìpa ẹ̀jẹ̀, ìpa àbọn, Àdògán ti lọ, Àdògán àti Àáfàá ti wọlẹ̀ lọ. Wọ́n gbé wọn àtúngbé òkú wọn kalẹ̀. Buhari, Ọlọ́run Elédùmarè máa fi ẹ́ sí ẹ̀sín gbẹ̀yìn bí olóyè ṣe sọ. Bàbá Buhari, bó o ṣe fi òkú àwọn méjèèjì ráre, Ọlọ́run ọba Elédùmarè á fi òkú ẹ̀ ráre pẹ̀lú àrọ́mọdọ́mọ rẹ̀. Ó gbọ́, gbogbo ẹ̀yin tẹ́ tí wọ́n mọ̀ ń pa rẹ̀ tó jẹ́ ẹ̀jẹ̀ ilé, tó jẹ́ ọmọ Yorùbá, bí òkú àwọn arákùnrin yìí ti ráre, òkú tí yín náà máa ráre ní tọmọtọmọ. Mo fẹ́ kí ẹ mọ̀ kankan nínú ayé pé a ṣeun má lè gbàgbé lọ́lọ́run. A fẹ́ ká sọ̀rọ̀ lọ́lọ́run Elédùmarè ló ṣe dá olóyè ọmọ Adéyẹmọ sí, kì í ṣagbára, kì í ṣoògùn. Ó wu Ọlọ́run Elédùmarè ló ṣe dá ọmọ Adéyẹmọ sí. Oríṣiríṣi àwọn onísọkúsọ ló ń sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ nígbà tí ọmọ Adéyẹmọ tí Ọlọ́run kó wọn yọ tán. Àwọn kan ló fo fẹ́ǹsì ni, àwọn kan ló fogbá ni, àwọn kan ló ṣàwo ni. Bọ́ ojú tì yín, gbogbo tó bá wù kẹ́ ẹ sọ, ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà Ọlọ́run kó yọ kúrò nínú location 419, ó gbé lọ sí ilẹ̀ ìdẹ̀ra. Ọ̀rọ̀ yìí dàbí ọ̀rọ̀ ànábì tẹ́ lékúò Mẹ́kà tó sá lọ sí Mẹ̀dínà. Ìgbà tó ń lọ lójú ọ̀nà tó máa dé, kó tó dé Mẹ̀dínà, ó mà sá sí kòtò tó sá sí yẹn. Ọ̀rọ̀ ọmọ Adéyẹmọ náà dà bẹ́ẹ̀ ni, tó jẹ́ pé wọ́n fi tì í mọ́lé ní Kòtónú. Ẹ wá ní àní fi wé ànábì Muhammad. Ẹ jọ̀ọ́, òun àwọn lè máa sọ pé ká má fi wé àwọn pé wọ́n ju àwọn lọ. Nígbà tí wọ́n nìyẹn tọ́mọ Adéyẹmọ ṣe wọ́n ṣe. Bẹ́ẹ̀ ni ìgbà tí wọ́n, nígbà táwọn ànábì ni nìyẹn. Ẹ gbọ́, ìtọ́ ọmọ Adéyẹmọ ṣe, ọmọ Aládìkún ṣe. Ṣé bẹ́rẹ̀ ò ṣe pọ̀ nígbà tí wọ́n náà ṣe pọ̀ ń sìn. Nǹkan tí wọ́n gbé dání tí wọ́n fi kànáà bì mọ́, sóhun náà gbé dání wọ́n wá fi kọ́ ọmọ Adéyẹmọ mọ́. Àwọn tó bá lọ, Ọlọ́run nídìí wọn ló ṣe gbà wọ́n sọ́dọ̀ nígbà yẹn. Bọ́ ọmọ Adéyẹmọ, mo kí yín, congratulation tọ́lọ́run dá yín sí. Mo dẹ̀ kú yín, mo kí yín pé àtúnkù ara fẹ́ra kù ti àwọn tó tún lọ lọ́jọ́ náà. Torí ọjọ́ ẹni tẹ́ bá ń ṣe ìrántí rẹ̀, ọjọ́ tí omijé tún bọ́ lójú ẹni téyàn ò lè gbàgbé nínú ayé mọ́. Gbogbo àwọn ẹni tó wà níbẹ̀ nígbà tí sídẹ̀ǹtì yẹn ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́, gbogbo wọn pátápátá ọjọ́ tó lámìlaka fún wọn ni tí wọn ò ní gbàgbé. Ọjọ́ tó yẹ kí ọ̀pọ̀lọpọ̀ wọn
kí wọ́n lọ yin Olúwa ju bí wọ́n ṣe yìn lọ. bọ̀ èmi tún bá wọn dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Elédùmarè ọba tó láyé tó dẹ́ ẹ̀mí àwọn tó tún kù sí. gbogbo wa nílé lóko lájò lẹ́yìn odi, ọ̀rọ̀ ọmọ Adéyẹmọ ọ̀rọ̀ tèní, ọ̀rọ̀ tá à ní fi ṣeré ni, ọ̀rọ̀ tá a jọ máa gbéyẹ̀wò ni. gbogbo òwò tó bá nífẹ̀ẹ́ ọmọ Adéyẹmọ, ìjọba mi máa tẹ congratulations sí comment section fún sí Sunday Adéyẹmọ, congratulations. máa bá mi kí Ìgbòho Òòṣà, ó kú oríire, ó kú ogun àjàbọ́. ọmọ Adéyẹmọ wọ́n rìn gẹ̀rẹ̀gẹ̀rẹ̀, àmọ́ mọ́bi tí ọmọ Adéyẹmọ máa wà ńgbà tí wọ́n escape. ọjọ́ kìíní, ọjọ́ kejì, ọjọ́ kẹta, ìkẹrin, àwọn tó ti mọ̀ pé àwọn tí wọ́n bá sọ̀rọ̀ àti ń gbọ́ kẹ́rẹ́kẹ́rẹ́, a ti mọ̀ pé ọ̀rọ̀ yìí bó ṣe lọ ó lágbára. a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé bàbá wà, bálàáfíà náà wà. wọ́n dé Kòtónú, wọ́n fẹ́ gbìyànjú láti rí pé káwọn bọ́ síbi tí àwọn ẹbí àwọn wà. ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn, àwọn alátakò wọ́n tó ti lọ bẹ̀rẹ̀ bí wọ́n ṣe ń bẹ̀rẹ̀. mo kí yín ọ̀gá mi Mr. Fẹ́mi Kútì, kò ní bàjẹ́ fún yín, àbí bẹ́ẹ̀ ni àbí Kúkì, kò ní bàjẹ́ fún yín. ẹ bá mi máa ṣe congratulation fún ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà. ẹ jọ̀ọ́ ẹ bá mi share ètò yìí, ẹ bá mi share, torí wípé July 1st ọjọ́ tó lámìlaka nínú ayé ni, ọjọ́ tó ní kìmí, ọjọ́ náà ni. ọmọ Adéyẹmọ, bí mo yẹ sọ lọ, ọmọ Adéyẹmọ ó ní tójú rí nínú sẹ́ẹ̀lì ní Kòtónú, ó ní tójú rí nítorí ọmọ Yorùbá. ẹsẹ̀kẹsẹ̀ tọ́mọ Adéyẹmọ tí wọ́n ti mọ̀ pé Kòtónú ló wà ní Buhari ló resign, àbí bẹ́ẹ̀ ni lórí ni ó ní kí Buhari resign. wọ́n dẹ̀ lọ fi ṣe ambassador ní Kòtónú nítorí ọmọ Adéyẹmọ. wọ́n gbìyànjú àti gbọ́mọ Adéyẹmọ wá Nàìjíríà, bọ́ Ọlọ́run Elédùmarè ọba tó láyé, ọba tó lo gbogbo, tó so gbogbo, kò fi sílẹ̀. bẹ́ẹ̀ ni kò fọmọ Adéyẹmọ sílẹ̀. ọmọ Adéyẹmọ ó gbìyànjú, burata tó gbé ọ̀pọ̀lọpọ̀ owó jaburata, wọ́n tó lọ gbé ká mọ́. ọmọ Adéyẹmọ tó sọ pé no, ìwọ ní kóhun ta ìran tòun, ìwọ fẹ́ fi owó ra ìran nítorí ìran ti tiẹ̀, nìwọ fẹ́ ra ìran ti tòun, kóhun wá tà láyé. àwọn nǹkan yìí ó jẹ́ kí Talon nígbàgbọ́ sórí olóyè ọmọ Adéyẹmọ pé èèyàn rèé. ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà, kò ní bàjẹ́ fún yín. àwọn kan wá sọ ọ̀rọ̀, wọ́n ní pé n tó fojú rí bọ̀. a dúpẹ́ lọ́wọ́ ọmọ gbogbo Nàìjíríà, gbogbo ọmọ àgbáláyé, gbogbo ọmọ Yorùbá tó wà ní diaspora pátápátá la dúpẹ́ fún. kò sí rọ́ńbẹ́ ẹ dúró. a kí yín. mo kí brọ́dà mi Sami Japan, mo kí brọ́dà mi ẹ̀jẹ̀ mi Alhaji Gani Alágbàlá. bẹ́ẹ̀ náà ni mo kí bàbá mi Professor Bánjí Akíntóyè, tí wọ́n gbéra lẹ́sẹ̀kẹsẹ̀ lọ jòkó sí Kòtónú tì náà, wọn àti kúrò ńbẹ̀ nítorí ọmọ Adéyẹmọ. bẹ́ẹ̀ náà ni mo kí Mr. Ọláyọmí Kóìkì, mo kí gbogbo ẹ̀yin àgbààgbà, ẹ̀yin tẹ́ ẹ dúró lóbìnrin lọ́kùnrin yín tí ẹ pọ̀ káàkiri gbogbo àgbáláyé tí mi ò lè dárúkọ tán. gbogbo mídíà ni mo kí, Yèyé Dára kò, àtẹ̀yìn tẹ́ ẹ jẹ́ mídíà,
tẹ́ jẹ́ ọmọ Yorùbá lórí ọ̀rọ̀ ọmọ Adéyẹmọ tẹ́ dúró tẹ́ jẹ́ kí nǹkan kan sọ ọmọ Adéyẹmọ. Gbogbo ẹ̀yin lọ́yà tí ẹ dúró sórí òótọ́, gbogbo yín náà ni mo tún kí. Ní ọjọ́ náà níbí àná, ẹ dúró, Yorùbá dúró nílé lóko lájò lẹ́yìn odi, ilé ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà, kó tó di pé wọ́n tún pa kòkòrò. Àwa ń lọ rálí òdẹ dúró lórí ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà. Bẹ́ẹ̀ náà la tún lọ sí bọ́dà ẹ́mbásì wọn lẹ́kọ̀ọ́, wa tún lọ láti lọ protest. Bẹ́ẹ̀ náà la tún lọ sídìí ìrókò láti lọ protest. Bẹ́ẹ̀ ni, torí ọmọ Adéyẹmọ yìí náà ni. Ìbàdàn a protest dọ́dọ̀ àwọn lọ́balọ́ba, a protest ní expressway kíjọba náà mọ rírì ìbínú ọmọ Yorùbá, torí gbogbo wa la ti sign lórí ọ̀rọ̀ ọmọ Adéyẹmọ. Ọmọ Adéyẹmọ ẹ̀jẹ̀ tèmi ni, oríkì kan ni, òótọ́ bẹ́ẹ̀ ni, Ìlọrin mo ti wà. Bẹ́ẹ̀ ni, ẹ lọ wá tàn dílé, ẹ lọ mọ̀ tàn, ẹ mọ̀ pé bàbá kan ló bí wa. Oríkì ọmọ Adéyẹmọ lèmi náà ń jẹ́, ọmọ Aládìkún, àwa ń tiwa lọmọ aládé wúrà. Bẹ́ẹ̀ ni, ẹ̀yin lọ fún àwọn ẹni tó ń kí oríkì kẹni aládé wúrẹ̀, wọ́n á sọ fún yín, wọ́n á kí yín, ẹ̀yin lọmọ ládé ládé ládé, Aláàfin ò ládé, ẹ̀yin lọmọ aládé wúrẹ̀. Adé Aládìkún lágbà f'Aláàfin Ọ̀yọ́, kẹ́ ẹ lọ ṣèbéèrè dáadáa, wọ́n ṣàlàyé fún yín bá a ṣe jẹ́. Ẹ wá ní màá wá rí bàbá mi, màá wá fi sílẹ̀. Ẹ̀gbọ́n mi, bàbá mi ló jẹ́. Ọmọ Aládìkún èsì ẹni tó jẹ́ pé a wà sọ pé bẹ́ẹ̀ kọ́ mọ́, irọ́ fa àbàdà, ẹkùn ọkọ̀ òkè. Mo rántí gbogbo yín, mo rántí gbogbo ohun tójú yín rí. Emir Àṣekúlówó, Lady K, Táíwò Omíyalé, Ọlá, àwọn tó tún kù, alága, bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn nǹkan yìí, ẹ̀wọ̀n tó ṣẹlẹ̀, ọmọ Adéyẹmọ ẹ wá ní kó má rántí ọjọ́ èní, ẹni kí Yorùbá má rántí ọjọ́ òní torí nǹkan ṣe Yorùbá. Àmọ́ àwa dúpẹ́ lọ́wọ́ gbogbo ọmọ diaspora àti nílé lóko lájò lẹ́yìn odi. A dúpẹ́ lọ́wọ́ yín pé ẹ dúró, ẹ tún dúró dè ní, ẹ dúró dọ̀la. Ẹ̀yin ọ̀dàlẹ̀, ẹ̀yin ọ̀tá, ẹ̀yin tẹ̀sí ẹ̀fẹ́ kó rí ṣe, ẹ̀yin tó jẹ́ pé ṣé irú ẹ̀ la fẹ́ bá gbórúkọ ẹ̀ ni, sóhun nìkan ni, kò gbúdọ̀ ṣẹlẹ̀ sírú yín, ẹ ti máa dẹni àná. Ọ̀pọ̀lọpọ̀ yín ìtọ́ ọmọ Adéyẹmọ ń ṣe, ìtọ́ yẹ ká ẹ ṣe tẹ́ ẹ ṣe. Ọmọ Adéyẹmọ dìde, ẹ̀yin ń sá torí má pa mí, má pa mí, ẹ̀ ń sá torí má ṣe kí nǹkan má ṣe yín, kó má sọ ọmọ yín. Ta láwọ̀ ibi tó yẹ ká ti ronú nìyẹn, ta ló yẹ ká yìn? Wọ́n jólé ẹ̀ lákọ̀ọ́kọ́, wọ́n tún ń lọ lé wọn, wọ́n tún bọ́ sí ilé ẹ̀, wọ́n tún pààyàn sínú ilé ẹ̀, kí ló dé? Nínú àwọn tí wọ́n ń ránṣẹ́ ẹ̀hún ni ìkan ti wà lẹ́wọ̀n gbére báyìí nílùú Ìbàdàn. Ara wọn náà ni wọ́n mú kòkòrò, wọ́n pa á. Wọ́n mú kòkòrò, wọ́n gé orí ẹ̀ lọ. Àwọn náà dà lénìí nígbà tí wọ́n wà nípò ìjọba, àwọn tí wọ́n rán níṣẹ́ ikú, àwọn dà lénìí wọ́n ti yọ wọ́n kúrò lórí oyè. Àwọn náà dà, wọ́n mà ti wà lọ́gbà ẹ̀wọ̀n. Táwa lọ́lọ́run ọba ò lè mú.
ta ní àsìkò rẹ̀ ò ní kúrò níbẹ̀. Àwọn nǹkan yìí sì ti ni ọmọ Adéyẹmọ kì í ṣe ẹni tá là fọwọ́rọ́ sẹ́yìn ní gbogbo ayé lénìí. Ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà, ọmọ aládìkún, ọmọ ládéládé ládé Aláàfin ò ládé adé aládìkún la gbà fáláàfin Ọ̀yọ́. Bẹ́ẹ̀ ni Ìgbòho owó baba Dámì, mo kí ẹ, mo kí ẹ. Ìgbòho ọmọ aládìkún, ọjọ́ ńlá lọ́jọ́ tèmi fún ẹ. Ọjọ́ tó jẹ́ pé ó lámìlaka ni, tí mi ò ní gbàgbé nígbésí ayé. Ọmọ aládìkún Ìgbòho Òòṣà, kò ní bàjẹ́ fún yín bàbá. Àlékún owó, àlékún iyì, àlékún mèremère pẹ̀lú àṣẹ Ọlọ́run ẹ máa rí. Bẹ́ẹ̀ ni gẹ́gẹ́ bí mo ṣe sọ lọ, ẹ darapọ̀ mọ́ mi kí ẹ bá mi share ètò yìí débi tó bá yẹ kó dé àti ibi tó bá yẹ kó kàn. Nítorí pé Ọlọ́run ọba aláàánú, ọba tó lohun gbogbo tó dẹ̀ ń ṣe gbogbo, tí ò ní fi wá sílẹ̀ nígbà kankan. Àwa máa dúpẹ́ fún Ọlọ́run ọba yìí. Ó jẹ́ ká mọ rírì oore tó ṣe fún wa nínú ayé wa. Ọlọ́run ọba tó láyé, ọba tó lohun gbogbo tó dẹ̀ ń ṣe ohun gbogbo ni. Ọlọ́run ọba aláàánú, ọba tó lohun gbogbo kò ní fi wá sílẹ̀ nígbà kankan. Bẹ́ẹ̀ ni, torí pé gbogbo tá a bá ṣe, ẹ jẹ́ ká máa rántí ọ̀la. Ẹ jẹ́ ká máa ṣe kí ni? Ẹ jẹ́ ká máa rántí ọ̀la. Torí pé gbogbo àwọn nǹkan táwa ń sọ lénìí fúnra wa, ẹ jẹ́ ká mọ̀ pé bó ṣe rí leléyìí. Ẹ jẹ́ ká mọ̀ wípé ẹ jọ̀ọ́ ẹ bá mi share ètò yìí, torí wípé n tá à ń sọ, n tá a dẹ̀ fẹ́ wí, ó ṣe pàtàkì fún èmi àti yín láti mọ̀. Ọ̀rọ̀ ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà, ọmọ aládìkún, ọmọ ládéládé ládé Aláàfin ò ládé adé aládìkún la gbà fáláàfin Ọ̀yọ́. Ọ̀rọ̀ ẹ̀ là ń sọ lọ́wọ́. Ọ̀rọ̀ tó ṣe pàtàkì fẹ́mi àti yín ni láti mọ̀. Ọ̀rọ̀ tó jẹ́ pé a gbúdọ̀ jọ gbé yẹ̀wò ni. Kí ni àǹfààní? Kí ni tí a fẹ́ ṣe? Torí wípé Ọlọ́run ọba Elédùmarè, ọba tó láyé, kò mà ní fi wá sílẹ̀ nígbà kankan. Bẹ́ẹ̀ ni. Kábíyèsí Ọlọ́run. Kábíyèsí Ọlọ́run. Àfi ká máa dúpẹ́ fún ọba Ọlọ́run, ọba tó láyé, ọba tó lohun gbogbo tó dẹ̀ ń ṣe ohun gbogbo, kò ní fi wá sílẹ̀. Bẹ́ẹ̀ ni, torí pé Ọlọ́run ọba mi òkè, a máa ṣàánú wa ní gbogbo ìgbà ni.
ẹ má bínú. Ìgbòho Òòṣà ọmọ aládìkún ọmọ ládéládé ọmọ ládéládéládé Aláàfin ò ládé adé aládìkún la gbà fáláàfin Ọ̀yọ́. Ọ̀rọ̀ Ìgbòho ọ̀rọ̀ tí a ní lè sọ tán, ọ̀rọ̀ tó jẹ́ pé kò ṣeé sọ tán ni. Mo wá kí wa nílé lóko lájò lẹ́yìn odi. Mo fi Ọlọ́run ọba tó láyé mo fi kí wa. Torí ẹ̀ kí Ọlọ́run ọba tó láyé ọba tó lohun gbogbo tó dẹ̀ ń ṣe gbogbo kó má fi wá sílẹ̀ nígbà kankan. Olóyè Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà Ọlọ́run ọba náà ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tó láyé ọba tó lohun gbogbo, ọba mi òkè, ọba tó ní tó pamọ́ àti tó hàn, torí pé kò sí tó pamọ́ tí Ọlọ́run ọba mi òkè ò mọ̀ sí. Tọ́ Olóyè Sunday Igboho ẹ jọ̀ọ́ ẹ má bínú, ó ní tí mò ń wá tẹ́lẹ̀. Olóyè Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà ọmọ aládìkún ọmọ ládéládéládéládé Aláàfin ò ládé adé aládìkún la gbà fáláàfin Ọ̀yọ́. Bẹ́ẹ̀ ni bàbá náà ẹni tí ò ṣe gbàgbé ni, ẹni tí ò ṣe kí ni, tí ò ṣe gbàgbé ni, ọmọ aládìkún. Àfi kí Ọlọ́run ọba aláàánú kó ṣàánú fún wa, kó ṣe dáadáa fún wa, torí kò sí tá a fẹ́ ṣe. Olóyè Sunday ọmọ Adéyẹmọ tá à ń porúkọ wọn yìí, ọjọ́ tèmi ọjọ́ má lè gbàgbé, ọjọ́ tó jẹ́ pé a gbúdọ̀ máa ṣèrántí ọmọ Adéyẹmọ ni. Ọjọ́ tèmi ọjọ́ tí ó wà nínú ọkàn tó jẹ́ pé Ọlọ́run Elédùmarè ọba tó láyé ọba tó lohun gbogbo tó ń ṣe gbogbo kó má fi wálẹ̀ nígbà gbogbo. A máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba náà, ọba mi òkè, kó wá ṣàánú fún wa, torí wípé kò sí tá a fẹ́ ṣe fún ọba Ọlọ́run tó ju báyìí lọ. A nídìí láti rí wípé gbogbo nǹkan yìí ó wálẹ̀, gbogbo ìgbìyànjú tá a nídìí àti ṣe, ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní ṣe.
ọjọ́ tèní ọjọ́ má lè gbàgbé ni fún wa torí mo rántí tó dẹ̀ ń jẹ́ ọjọ́ tèmi ò lè gbàgbé ìgbésí ayé tèmi. Mi ì mọ̀ ẹ̀yin o, mi ì mọ̀ o, bọ̀ èmi dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba Elédùmarè, ọba tó láyé, ọba tó lo ohun gbogbo, tó dẹ̀ ń ṣe ohun gbogbo. Mo dúpẹ́ fún un. Ẹ̀yin bàbá mi, ẹ̀yin màmá mi, nílé lóko lájò lẹ́yìn odi, kò ní rẹ̀ wá, kò ní sú wa, torí wípé ọmọ Adéyẹmọ tí ẹ rí kì í ṣe ẹni yẹpẹrẹ, kì í ṣe ẹni tó máa di pé a máa láàní lè sọ ọ̀rọ̀ lé lórí. Ọmọ Adéyẹmọ, ìbà rẹ o, òòṣà ńlá ni ẹ́ tí gbogbo èèyàn gbúdọ̀ máa fẹnu kùn. Bẹ́ẹ̀ ni gbogbo àwọn tó ti kú náà, kọ́lọ́run ọba láàánú kó bá wa foríjì wọ́n. Ọjọ́ tèní ọjọ́ tí kò ṣeé gbàgbé ni, ọjọ́ tí a nídìí àti ronú lé lórí ni. Chief Sunday ọmọ Adéyẹmọ, mo gbàdúrà fún yín, ọ̀tá ò ní rí yín mú, torí pé orílẹ̀-èdè Yorùbá ti wọlé dé o. Ó di dandan, ó ti di ṣíṣe, ó dẹ̀ ti di tí a máa gbà ni. Àpẹẹrẹ ọ̀rọ̀ Elédùmarè ti wọlé. Ọ̀pọ̀lọpọ̀ àwọn pásítọ̀ náà tí wọ́n rere kì í ṣe ọ̀rọ̀ àní-àní, ọ̀rọ̀ tí gbogbo wa tá a gbúdọ̀ máa ṣe kí ni, tí a gbúdọ̀ fọkàn sí. Ọjọ́ ńlá, ọjọ́ tó làmìlaka lọ́jọ́ ìní. Ọjọ́ ńlá, ọjọ́ tó làmìlaka lọ́jọ́ tèní. Ìdí rèé, Ọlọ́run Elédùmarè, ọba tó láyé, ọba tó lo ohun gbogbo, tó dẹ̀ ń ṣe ohun gbogbo, kò ní fi wá sílẹ̀. Ẹ jẹ́ kí gbogbo wa ká gbéra, kí á bẹ̀rẹ̀ sí máa polongo fún àwọn èèyàn lọ́tùn lósì nípa ọ̀nà àbáyọ. Ọ̀nà àbáyọ tá a ní, tí a lè gbà, ọ̀nà ẹyọ kan náà ní ká fi location 419 lẹ̀. Bó ṣe rí nìyẹn. Ọ̀nà àbáyọ fún wa, ọ̀nà àbáyọ fún wa, òun ni mo sọ yẹn. Ká fi location 419 sílẹ̀, torí wípé ó dọwọ́ wa o, ó dọwọ́ wa o. Ẹ má jẹ́ ká tanra wa, ẹ má jẹ́ ká tanra wa. Ẹ jẹ́ kí a gbé lárugẹ, ẹ jẹ́ ká gbé lárugẹ o, torí gbogbo táwa ń sọ yìí, ní tó ṣe pàtàkì fẹ́mi àti yín ni. Mo wá rọ gbogbo wa nílé lóko lájò lẹ́yìn odi, níbi tí gbogbo yín wà pátápátá. Kò sí ọ̀nà tí a fẹ́ gbà tó ju ọ̀nà tí olóyè Sunday Igboho ń tọ̀ yìí lọ. Ẹ jẹ́ ká máa rántí ọjọ́ kan, ẹ jẹ́ ká máa rántí Ọlọ́run ọba láàánú, ọba tó ń so gbogbo, kò ní fi wá sílẹ̀ nígbà kankan. Àwọn tá à ń sọ yìí, ó ṣe pàtàkì fẹ́mi àti yín púpọ̀ púpọ̀. Ẹ jọ̀ọ́, ẹ jẹ́ ká jọ ṣe, ká jọ jùmọ̀ ṣe, ká jùmọ̀ ṣe. Ó ṣe dandan, ó dẹ̀ ṣe pàtàkì fún wa. Torí gbogbo àwọn nǹkan tá à ń sọ yìí,
ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin ènìyàn ọjọ́ tèní mo fi gbàdúrà fún gbogbo àwọn tó ti lọ. Ọlọ́run ọba mi, ọba Elédùmarè, ọba tó láyé, kábíyèsí Ọlọ́run, bá mi fi orí jì àwọn tó lọ lọ́jọ́ náà. Ọlọ́run ọba o, ìwọ lọba aláforíjì. Ó ti ń pé 3 years báyìí, bá mi foríjì wọ́n. Ọlọ́run ọba, ó dọwọ́ rẹ o, ṣàánú rẹ, ràn wá ṣe. Ọlọ́run ọba, ọba tó lágbára lọ́dọ̀, ọba tó lo ohun gbogbo, tó dẹ̀ ń ṣe ohun gbogbo, má fi ẹnì kọ̀ọ̀kan wa sílẹ̀, torí pé ìwọ ló ní tó pamọ́, ìwọ ló mọ tó pamọ́, ìwọ dẹ̀ ló mọ tó hàn. Gbogbo ẹnikẹ́ni, èèyàn kéèyàn tó wá ń robi wò wá, ibi máa lọ bóńtọ̀n. Kò sí ní tá a fẹ́ ṣe ju pé ká máa fọjọ́ tèní ṣe ìrántí olóyè ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà. Ọ̀gá mi, kò ní bàjẹ́ fún yín. Respect. Mo máa ń rántí ẹ̀kọ́ tẹ máa ń kọ́ wa. Ọjọ́ tèní, torí pé mo ti rò ó, gbogbo ẹ̀ ni mo rò tí mo dákẹ́ tí mo kàn ń mirí. Gbogbo ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ tá a kọ́ lọ́dọ̀ yín, òye má lè gbàgbé nínú ayé. Ọ̀gá mi ọmọ Adéyẹmọ, ẹ wá ní ṣubú kankan, ìṣubú ò tó ní dé bá yín. Lókè lókè báyìí lọ́wọ́ ń lọ. Bàbá Bọ́lá Ahmed Tinubu, ó ti kàn yín náà báyìí. Ọmọ yín lọmọ Adéyẹmọ, bàbá Bọ́lá Ahmed Tinubu. Bàbá Buhari gbé ẹsẹ̀ lé gbogbo àkáǹtì bàbá yìí. Bàbá Buhari ó gbé ẹsẹ̀ lé àkáǹtì ọmọ Adéyẹmọ. Bàbá Tinubu, ẹ gbé ẹsẹ̀ bàbá Buhari kúrò lórí ẹ̀. Ìtọ́ ọmọ Adéyẹmọ ṣe dáadáa ni fún ọmọ Yorùbá. Ìtí ọmọ Adéyẹmọ ṣe kò wúwá bí kò pààyàn. Ìtí ọmọ Adéyẹmọ ṣe tí ò bá ṣe, ẹ lè má débi tẹ́ ẹ wà lénìí. Gbogbo Yorùbá nation tá à ń pariwo, bá a bá pariwo ẹ̀, a lè má débi tá a dé. Ẹ lè má di president Nàìjíríà kẹ́gbọ̀nà míì. Gbogbo wa la mọ̀ pé Yorùbá nation yìí ló dẹ́rùbà àwọn Fúlàní, àwọn ará bí gan fúnra wọn. Tẹ́ẹ̀dẹ̀ mọ̀ sí. Bàbá Bọ́lá Ahmed Tinubu, ó dọwọ́ yín o. Bàbá Bọ́lá Ahmed Tinubu, ẹ bá wa rìlíìsì àkáǹtì olóyè Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà. Ẹ bá wa rìlíìsì ẹ̀. Gbogbo ọmọ Yorùbá nílé lóko lájò lẹ́yìn odi náà bẹ̀ yín, wọ́n rọ̀ yín, wọ́n ké sí yín. Bàbá Bọ́lá Ahmed Tinubu, àrọwọ́ ẹ̀bẹ̀ yín, ẹ bá wa gbẹ́sẹ̀ bàbá Buhari kúrò lórí àkáǹtì olóyè Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà. Abẹ̀yìn àrọ̀ yín o. Olóyè Sunday Ìgbòho ọmọ Adéyẹmọ, ọmọ aládìkún, ọmọ ládéládéládé, Aláàfin Òládé. Ẹ dákun, àrọ̀ yín, abẹ̀yìn ni. Bàbá Bọ́lá Ahmed Tinubu, a fi Elédùmarè, ọba tó láyé, tó dá wa, tó dá ẹ̀yin náà, tó tún wá dá yín sí orísun ilẹ̀ Yorùbá. Ẹ rántí pé ọmọ yín ni. Ẹ rántí pé ntọ́mọ Adéyẹmọ ṣe, ẹ̀yin náà jàǹfààní ẹ̀. Bóun gbabi,
ẹ rántí pé ntọ́mọ Adéyẹmọ ṣe tó jà àǹfààní yẹn ló jẹ́ ìyọrí rere fẹ́yìn. Bàbá Bọ́lá Ahmed Tinubu, gbogbo àwọn òkú tí àwọn DSS gbẹ́sẹ̀ lé, òkú Àdògán àti Àfáà, bàbá Tinubu ọmọ Yorùbá rawọ́ ẹ̀bẹ̀ sí yín. Ọmọ Yorùbá olóyè Sunday Igboho ọmọ Adéyẹmọ náà rawọ́ ẹ̀bẹ̀ sí yín láti jẹ́ wípé kẹ́ ẹ rìlíìsì òkú Àdògán àti Àfáà. Gbogbo ọmọ Yorùbá rawọ́ ẹ̀bẹ̀ sí yín láti jẹ́ pé kẹ́ ẹ fi gbogbo àwọn òkú méjèèjì yìí sílẹ̀. Ẹ bá wa sọ fáwọn DSS tí wọ́n gbé òkú Àdògán àti Àfáà lọ, ẹ rìlíìsì wọn fún wa. Ẹ jọ̀ọ́, a fi Elédùmarè ọba tó láyé bẹ̀ yín, bàbá Bọ́lá Ahmed Tinubu. Gbogbo tí ọmọ Adéyẹmọ ṣe, ẹ rántí pé àǹfààní ibẹ̀ yọ fún yín. Ẹ rántí pé ẹ̀yin náà jẹ àǹfààní rẹ̀. Tí ọmọ Yorùbá ò bá pariwo Yorùbá nation, ẹ̀yin náà lè má débẹ̀. Bákan méjì ni àǹfààní náà nìyẹn. Bàbá Bọ́lá Ahmed Tinubu arọ̀yìn abẹ̀yìn ni, a fi Elédùà a fi bẹ̀yìn, a fi Ọlọ́run ọba bẹ̀yìn. Ẹ wo gbogbo tá à ń sọ yìí, ẹ dákun, arọ̀yìn abẹ̀yìn, ẹ bá wa gbẹ́sẹ̀ kúrò lórí àkáǹtì ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà. Abẹ̀yìn ni. Gbogbo ọmọ Yorùbá ló bẹ̀yìn o. Olóyè Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà náà bẹ̀yìn. Arọ̀yìn abẹ̀yìn, bàbá Bọ́lá Ahmed Tinubu, President Bọ́lá Ahmed Tinubu, abẹ̀yìn, ẹ bá wa gbé ẹsẹ̀ kúrò, ẹsẹ̀ Buhari, ẹ bá wa gbé kúrò lórí àkáǹtì ọmọ Adéyẹmọ. Ẹ bá wa gbẹ́sẹ̀ Nàìjíríà kúrò mẹ́, jẹ́ kí wọ́n rìlíìsì àkáǹtì ẹ̀. Ẹ wo iye ọdún tẹ́ ti gbẹ́sẹ̀ lé. A tún bẹ̀yìn, arọ̀yìn, ẹ má lé ọmọ yín sí òkò èkùn. Gbogbo àwọn ọmọ tí wọ́n hùwà burúkú, wọ́n máa ń gbénú ilẹ̀ yìí. Ọmọ tí yóò máa hùwà burúkú, ẹ fún un ní àṣẹ́sì àti padà sílé. Ẹ jọ̀ọ́, ẹ fún un ní àṣẹ́sì àti gba òkú àwọn ọmọ ìyá rẹ̀ kí gbogbo ọmọ Yorùbá lè ṣe. Ẹ jẹ́ kó yan fanda nílé. Bàbá President Tinubu, ó dọwọ́ yín, torí gbogbo eléyìí tá à ń sọ yìí. Bàbá Bọ́lá Ahmed Tinubu, ó dọwọ́ yín o, ó dọwọ́ yín. Ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà, ó dọwọ́ yín. Ẹ dákun, arọ̀yìn abẹ̀yìn ni, a fi Elédùà a fi bẹ̀yìn. A ní ṣubú ara, a ní ṣubú ẹ̀mí. Bàbá Bọ́lá Ahmed Tinubu, ẹ dákun, a tún rọ̀ yín ni, a tún bẹ̀yìn ni, a fi Elédùà a fi bẹ̀yìn. Ẹ jọ̀ọ́, ẹ jọ̀ọ́, ẹ dákun, bá a ṣe bẹ̀yìn yìí, ẹ jẹ́ kó rí bẹ́ẹ̀. A fi Ọlọ́run ọba tó láyé a fi ń bẹ̀yìn. Ẹ dákun, ẹ jọ̀ọ́, gbogbo tá a wí yìí, ó dọwọ́ yín o, ó dọwọ́ yín. Gbogbo lẹ́pátá, a máa fi àsìkò yìí a fi máa dágbére fún gbogbo wa wípé agbélé aró àlùkò náà lè kóṣù, lékèlékè náà lè kẹfun. Bẹ́ẹ̀ ni,
èmi ọmọ yín náà ní Orí Adé Adébọ́lá aka Àlùkà tí ẹ mọ̀ sí Àfọ̀njá TV. òun náà ni ẹ lè wá fẹ́ pè mí sórí agbègbè wa kí ẹ lè fẹ́ bá mi sọ̀rọ̀ àbí ẹ fẹ́ bá mi sọ nǹkan méjì. ẹ pè WhatsApp number wa, ẹ gbọ́ WhatsApp number, ẹ pè WhatsApp number wa. tẹ́ bá pe WhatsApp number wa a máa dá yín lóhùn tó bá yẹ pé ẹ ní nǹkan méjì àbá àṣírí tẹ́ fẹ́ bá wa sọ ọ ẹ fẹ́ polówó ọjà, ẹ pè wá sórí 082 83 89 25 58 082 83 89 25 58. bẹ́ẹ̀ ni ẹ pè wá sí orí ètò wa. ẹ pè àárọ̀ yín abẹ̀ yín ni ẹ pè wá torí bí a ṣe sọ ẹ jọ̀ọ́ ọmọ Adéyẹmọ ó dọwọ́ yín. bàbá Bọ́lá Ahmed Tinubu ọmọ Adéyẹmọ dọwọ́ yín o. so ẹ bá wa rìlíìsì àkáǹtì Ìgbòho Òòṣà kí ẹ dẹ̀ jọ̀ọ́ kí ẹ bá wa rìlíìsì òkú Àdògán àti Àfáà. ẹ dákun a bẹ̀ yín, a forí àwọn ọmọ yín bẹ̀ yín, a fi ẹlẹ́dàá yín bẹ̀ yín, a fi àyè tẹ́ ẹ wá fi bẹ̀ yín. ẹ dákun òkú àwọn tó kú tí wọ́n pa nílé olóyè Sunday ọmọ Adéyẹmọ ẹ jọ̀ọ́ ẹ bá wa rìlíìsì ẹ̀. mo wá kí gbogbo wa pátá, ojú méjì tẹ́ fi ń wò mí ò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ mi kò ní di, pẹ̀lú àṣẹ Ọlọ́run Tèdùmàrè. gbogbo àtàyè bá ń jáyé tí gbà ń jẹ́ gbà. bẹ́ẹ̀ ni a máa rí ohun rere ṣe, a máa rí ohun rere pàdé pẹ̀lú àṣẹ Ọlọ́run Tèdùmàrè. ohun rere máa bá wa gbé, a dẹ̀ máa tẹ̀síwájú ni. Ọlọ́run baba láàánú a máa wà pẹ̀lú wa, àmín àṣẹ. mo kí gbogbo ẹ̀yin tí ẹ ń darapọ̀ mọ́ mi, ẹ jọ̀ọ́ ẹ bá mi share ètò mi débi tó bá yẹ kó dé. lẹ́ẹ̀kan sí ẹ pè mí sórí nọ́mbà WhatsApp nọ́mbà mi 082 83 89 2558 082 83 89 2558. ẹ jọ̀ọ́ ẹ bá mi share ètò mi débi tó bá yẹ kó dé. gbogbo ẹ̀yin tí ẹ darapọ̀ mọ́ wa náà ni ẹ jẹ́ ká tún pàdé ní ìrọ̀lẹ́ lórí ọ̀rọ̀ olóyè Sunday Igboho náà ni. àyájọ́ ẹ̀ní, àyájọ́ tó yẹ ká fi jòkó kí a máa lọ, ká máa tẹnu máa lọ ni. àmọ́ a tún ní àyè torí bákan méjì a tún máa pàdé. ẹ ṣé púpọ̀.